ẹ̀yin yẹn wá agbègbè tírò ní la wà ní Ìbàdàn road nílùú Ilé Ifẹ̀ níbi tí ìròyìn ti tẹ̀ wá létí pé àwọn Fúlàní àti Haúsá afurasí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n wọ ìgboro ìlú Ilé Ifẹ̀ wá níbi tá ti láǹfààní àti kàn sí wọn tí wọ́n sì mú àwọn afurasí ọ̀hún tí wọ́n wá síbẹ̀. Bákan náà àwọn afurasí lẹ́ ń wò lẹ́yìn tí wọ́n kó sílẹ̀ tẹrùtẹrù wọn yìí àwọn lẹ́ ń wò yìí tẹrùtẹrù wọn. Bákan náà ogunlọ́gọ̀ ọ̀kadà ni wọ́n kó láti kó pamọ́ sínú gbókè tí ń bẹ ní agbègbè Tíròní ní Ìbàdàn road nínú Ilé Ifẹ̀ níbi tí mọ́tò tó gbé wọn wá ọkọ̀ àjàgbé ó láǹfààní àti sá lọ tí wọ́n sì lé ọkọ̀ nígbà tí ọkọ̀ àjàgbé tó júbà ehoro tí wọ́n lé tí láti lọ mú ọkọ̀ àjàgbé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti dùn kalẹ̀ láti lè wá síbẹ̀. Àwọn ẹgbẹ́ dà. Ó lẹ́lẹ̀ ti rí yẹn bí wọ́n ti bọ́ sílẹ̀ ni àwọn èèyàn ti láǹfààní àti gbára wọn sátẹ̀lé wọn. Ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá àti Àmọ̀tẹ́kùn wọ́n ti láǹfààní àti wà níbí láti máa fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò tó yẹ kó ogun lọ́gbà wọn. Lára àwọn èèyàn tó wà ń bí ẹja gbọ́ látẹnu wọn. This is the Cosmos of the mainland, the CSO. Orúkọ yín sà? My name is Cosmos. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lónìí, báwo ni ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀? Mo rí wọn ní mo dẹ̀ capture wọn with the gadget of the company. Tó wọ́n ṣe fẹ́ máa já àwọn èèyàn bọ́lẹ̀, mo dẹ̀ gbanú gbó ẹ̀ mo dẹ̀ mú wọn. Wọ́n fẹ́ máa já àwọn èèyàn bọ́lẹ̀. Kí làwọn kan tí wọ́n kó kalẹ̀? Wọ́n kó machine wọn kó wọnú. Báwo ló ṣe bẹ̀rẹ̀ gan? Báwo ló ṣe ṣẹlẹ̀ gan? Bó ṣe bẹ̀rẹ̀ wọ́n ní machine wọn bàjẹ́, wọ́n ní mọ́tò wọn bàjẹ́. Wọ́n dẹ̀ já machine ilẹ̀ wọn kó wọnú gbó. Mo dẹ̀ apprehend wọn. Being that I have an hotel in this place, I am the CSO of the mainland hotel and suits. And we have to secure the environment of the place to make sure that the place is hospitality to everybody that come around. So we have to apprehend them and call all the people around to make sure. Yọjú pé àwọn ẹlẹ́kọ̀ọ́ tí a máa ṣe gbogbo wọn ní gbó ilé bàbá oníṣòro tó ní ká máa ṣọ́ ká máa wo gbogbo ẹ̀ pé ẹni mọ́tò yín bàjẹ́ mọ́tò yín dẹ̀ bàjẹ́ ẹ̀dẹ̀ kó máṣíìnì wọlé ẹ̀dẹ̀ jẹ́rù lẹ̀ ẹ̀ lè lọ ẹ bá mi kọ àwọn èèyàn gbogbo wọn máa bọ̀ wọ́n bọ́ síta àwa ni a ní hòtẹ́ẹ̀lì náà ní CSO wọn ni mo dẹ̀ jẹ́ ẹ̀ lè má já máṣíìnì wọlé wọ́n lè fẹ́ ṣiṣẹ́ wọn ẹ ti pè wọ́n ẹ jẹ́ kó ṣiṣẹ́ wọn. Kábíyèsí ó lè rú màá ní irun. Ó ṣe sí náà náà. Kọ́kọ́ wọ́n tó tó yá stand up. One by one ni one by one. One by one ni kọ́kọ́ ìdè kọ́kọ́ fún wọn pọ̀. One by one. Àwọn wo ló fẹ́ pè mí sí? Báyìí sọ fún yín pé ikọ̀ Àmọ̀tẹ́kùn wọ́n ti láǹfààní àti wà ń bí láti máa tú ẹrù àwọn Fúlàní ọ̀hún. Ìlú Ilé Ifẹ̀ la wà ní Ìbàdàn road nínú Ilé Ifẹ̀ nítòsí Tíròní company níbẹ̀ ni ìṣẹ̀lẹ̀ ó ti ṣẹlẹ̀. One after the Seven months. Hello.